wàá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbè Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, July 26 ọdún 2025 táwa nù èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábẹ́ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúrò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ó ṣeéṣe kí pressure wà fún yín lọ́jọ́ tòní dáadáa ní àyíká lẹ́yìn àti ní àyè iṣẹ́. Lọ́jọ́ tòní èèyàn púpọ̀ lè wá tọ̀yìn wá láti wá bá yín pé lágbájá wá ràn mí lọ́wọ́, ẹlẹ́ ní kọ́sítọ́mà rẹpẹtẹ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì rí lọ́jọ́ tòní, kẹ́rì dájú pé ẹ̀fọ́ títọ́ àtòdodo ṣe gbogbo nǹkan, kẹ́ sì fi ẹ̀lẹ̀ ṣe gbogbo nǹkan lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, àkókò tí pressure ń pọ̀ rí á tó wálẹ̀ á tó rọlẹ̀ tí gbogbo nǹkan máa padà sí bí ó ṣe wà tẹ́lẹ̀. Lẹ́ni kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, kí ẹ sì má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí ó dàbí ìgbà pé ènìyàn kan tí ó jù yín lọ tàbí tí wọ́n wà ní ipò àṣẹ kí wọ́n sàn kankan tó ṣe yí pé ẹ ò ní nífẹ̀ẹ́ sí rẹpẹtẹ lọ́jọ́ tòní, tá sì dàbí ìgbà pé àti wojú wọn lè rí bákan. Ṣùgbọ́n lẹ́nu kẹ́rí dájú pé ẹ fọpọlọ bí pé ṣe ẹ bá rí pé èèyàn kan sàn kankan tẹ́ ẹ mọ̀ pé bóyá ènìyàn jẹ́ bí ẹ̀gbọ́n àbí ẹni tó ṣe é pò jù yín lọ, ẹ wá bẹ fẹ́ ṣàlàyé fún gbé lágbájá báyìí kàṣà báyìí káwòdì. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní, kí ẹ má jà, kí ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni o. Kẹ́rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun léni pẹ̀lú. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ó ṣeéṣe kí ènìyàn wá challenging bákan díẹ̀ fún yín. Ẹ lè fẹ́ máa bínú ṣẹ́ṣẹ́ṣẹ́ bákan lẹ́nìí, ṣùgbọ́n kẹ́rí dájú pé ẹ control lára yín, kẹ́ control emotion yín, ìyẹn mọ̀ lára yín. Lọ́jọ́ tòní kẹ́rí dájú pé ẹ wà lálàáfíà, kí ẹ sì wà ní ìrọ̀rùn lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kí ẹ tó gbégbèsẹ̀ kí gbèsẹ̀. Ẹ má kánjú gbégbèsẹ̀ àbí yára gbégbèsẹ̀ lẹ́nìí kan, ẹ má bá padà regret lé lórí. Lẹ́nìí kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì gba àlàáfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ẹ máa wà determined, ẹ máa wà motivated púpọ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní àwọn èròǹgbà ọkàn yín máa kún fún àwọn nǹkan tí ẹ̀ ń rò fọjọ́ iwájú, fún dáadáa bí gbogbo nǹkan ṣe fẹ́ lọ dáadáa, tí ẹ sì lè fẹ́ bí kí ara yín fẹ́ yá gágá, bí ìgbà pé kí gbogbo nǹkan yẹn kí ó ti rí bí ẹ ṣe ń fẹ́. Lẹ́ni kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rore gbámú. Lẹ́ni kẹ́ wá rí dájú pé ẹ tún create àkókò láti fi sinmi, láti fi relax. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ pa àwọn àṣírí yín mọ́, àwọn plan ìtẹ́ ní kẹ́ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ lemon sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ẹ wà bọ̀dáàdì díẹ̀ bákan lọ́jọ́ tòní. Ó sì jẹ́ pé pressure díẹ̀ lè wà fún yín láàyè iṣẹ́ tàbí ní àyè ilé lọ́jọ́ tòní. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká ó ṣeé ṣe kí wọ́n fẹ́ dìrọ̀ mọ́ yín láti béèrè kankan lọ́wọ́ yín, láti nílò yín fún ìrànwọ́ wọn. Lẹ́ni kẹ́rí dájú pé ẹ ṣòtítọ́ lórí ohunkóhun tó bá ṣe pé bóyá ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ sí rárá, ẹ má wulẹ̀ ṣe rárá. Lẹ́ni kẹ́rí dájú pé ẹ̀dá sọ̀rọ̀ tí wọ́n pè tí àbí tí ó kàn yín, ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì pa àṣírí yín mọ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ tí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa wòye sí àwọn nǹkan tí ó ń bí ìkó pàdánù ìgbésí ayé yín lásìkò yìí. Àkókò yìí dára láti fi introspect, láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín àtọ̀nà tẹ́ fẹ́ gbà láti jẹ́ kí ọjọ́ iwájú yín tún dára sí. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ lo àkókò yín lórí àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe, bẹ́ẹ̀ sì ni tẹ́ bá free kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ olólùfẹ́ yín náà kí ẹ pè wọ́n, ìyẹn á bí ìdùnnú àti ayọ̀ fún yín. Lẹ́ni kẹ́ múra dáadáa kí ẹ dùn rí lójú, ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi tí Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kí ẹ wà distracted, káwọn èròǹgbà ọkàn yín kó pín yẹlẹyẹlẹ kẹ́ máa ronú sọ́tún sósì. Èyí sì lè máa fàyè gbà yín láti lè gbajúmọ̀ nǹkan yẹ̀ kan. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ ṣàwọn kan tó ṣe pé ẹ ń fẹ́ ṣe láti jọ́ mẹ́ta kẹ́ wulẹ̀ gbajúmọ̀ kẹ́ fókọ̀sì lé lórí. Ẹ má wà pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà pàápàá tẹ́ ẹ bá wà comfortable. Lẹ́ni kẹ́ mọ́kàn balẹ̀ kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 láti jọ́ mẹ́ta lẹ ti ń bísí dáadáa tó sì dàbí ìgbà pé frustration yẹn lè parí lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa tún láǹfààní láti rí ìdùnnú, láti rí ayọ̀. Ẹ máa rá àwọn kan tá mú kí inú yín dùn lọ́jọ́ tòní. Ó sì dára kí ẹ lọ́wọ́ rọ̀ lẹ́ni láti fi relax, láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín. Lẹ́ni kí ẹ ní ìrètí pé gbogbo kan máa dá, ẹ free mind yín dáadáa, kí ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn pẹ̀lú. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lẹ́ni ẹ máa ní láti defend ara yín lórí àwọn nǹkan tó dàbí difficulty kan tó máa wáyé lọ́jọ́ tòní nínú ìgbésí ayé. Nígbà míì ẹ máa nílò láti wu àwọn ìwà kan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, bẹ́ẹ̀ sì làwọn míì mọ̀ wà tó ṣe pé ẹ máa ní láti dúró ṣinṣin láti wu àwọn ìwà kan láti fi borí àwọn ìṣòro kan nínú ìgbésí ayé yín. Ṣùgbọ́n lẹ́ni àwọn nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ tó bá wáyé lọ́jọ́ tòní, àbí àwọn nǹkan tó dàbí ìbákólé koko, tàbí tẹ bá bára yín ní ipò kan ní láti lo ìhùwàsí yín láti fi defend ara yín kúrò lọ́wọ́ àwọn nǹkan tó dàbí ìṣòro wọ̀nyí. Lẹ́ni kí ẹ rí dájú pé ẹ fọpọlọ pípé kojú rẹ̀, èèyàn á jẹ́ kí nǹkan náà rọlẹ̀. Lẹ́ni kí ẹ wá rí dájú pé ẹ kíyèsí ara gbogbo ànúkọ́ léèyàn ṣe, ẹ má ṣe àánú ju bó ṣe yẹ lọ, ẹ má tàṣejù fóhunkóhun, kẹtẹpá mọ́ṣẹ́ kẹsì fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 àwọn ọ̀rẹ́ yín, àwọn tó súnmọ́ yín, wọ́n máa fẹ́ wò yín níwòye sí pé ẹni tó ṣe pé ó máa tọ́ wọn sọ́nà. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe káwọn èèyàn wá bá yín fún ìrànlọ́wọ́ àbí fún àmọ̀ràn. Ẹ gbìyànjú láti ṣèrànwọ́ fún wọn. Lọ́jọ́ tòní kẹ́ advice wọn tó bá ṣe pé advice lọ nílò. Inú yín máa dùn, ayọ̀ yín jọ máa kún ní ìgbẹ̀yìn lẹ́yìn àmọ̀ràn tí ẹ bá jọ fúnra yín yìí. Lọ́jọ́ tòní kẹ́ wá tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì wà determine, bẹ́ẹ̀ sì lẹ lómìnira láti káàkiri lọ kíbi láti lọ wá bóyá fẹ́ da. Lẹ́ni ó dára kẹ́ jáde lọ láti lọ wá oore. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní ẹ máa wà very positive, tó sì jẹ́ pé á ràn yín lọ́wọ́, á bí kí ìdàgbàsókè dé fún yín. Bẹ́ẹ̀ sì làwọn èròǹgbà dáadáa máa gbalẹ̀ lọ́kàn yín púpọ̀, tó sì jẹ́ pé ẹ máa tún lè gbájúmọ̀ nǹkan tó jẹ́ kẹ́ gbájúmọ̀ lákòókò tó tọ́ àtàkùkò tó yẹ. Lẹ́ni sí rèé ní sí yín máa jẹ́ ìtó ṣe pé àjọni lójú dáadáa. Ẹ wá ní ìrẹ̀lẹ̀, kí ẹ ṣe nǹkan yín létòlétò, bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ gbájúmọ̀ nǹkan tó ṣe pé ẹ lè ṣe, tẹ́tún lè plánù láti wá ìdàgbàsókè fún ìgbésí ayé yín. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 ní àárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí a tún dá yín mọ̀ sí dáadáa, kí ẹ popular bí ẹ ti lórí nǹkan kíkan tí ẹ bá ń ṣe.
bẹ́ẹ̀ sì ni ire wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tí ẹ bá ṣe kò ní sọ́wọ́ bàjẹ́ ńbẹ̀, gbogbo ìtẹ́ bá dáwọ́lé ló máa yọrí sí rere. Bákan náà sì rí ó wá ṣeé ṣe kí ẹ fẹ́ bísí púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kí ẹ gbìyànjú láti rí dájú pé ẹ wulẹ̀ stress ara yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kí ẹ sì ṣètọ́jú ìlera ara yín pẹ̀lú. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.